Tó ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní dédé àsìkò yìí mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Mo wà pẹ̀lú Prophet Temitope Solomon lójú òpó wa ń bí. Mo kí yín ẹ kú dédé ìwòyí o. Yes sir, mo kí iléeṣẹ́ yẹn máa lọ síwájú. Àmín. Mo dẹ̀ kí gbogbo àwọn ènìyàn tó ń wò wá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú Ọlọ́run ò ní fi oníkúlùkù sílẹ̀. Àmín. Ìlérí Ọlọ́run á wá sí ìmúṣẹ lójú ọjọ́ lórúkọ Jésù. Àmín. Tó. Bẹ́ẹ̀ kí àwọn èèyàn wa pé a kú oṣù tuntun. Lágbára Ọlọ́run oṣù yìí máa bí ìrànlọ́wọ́. Àmín. According to the book of Isaiah 41 láti 10th ti dé 14 ìrànlọ́wọ́ tí oníkálùkù nílò Ọlọ́run máa fìyànda rẹ̀ fún lóṣù yìí lórúkọ Jésù. Ojú dẹ̀ máa ti ọ̀tá lágbára Ọlọ́run. Àmín. Tó ẹ ṣeun o. Ọ̀rọ̀ Prophet Olu Alo Maureen Bádéjọ ó gbéra ó lọ sí France. Ó sì sọ pé ìgbà tó ń dé ọ̀hún torí ó ṣe fídíò láti inú hòtẹ́ẹ̀lì títí débẹ̀. Ó ní ìgbà tó ń dọ̀hún tá a bá ní àwò ìyàwó Prophet Olu Alo ẹni tó wà ní Nàìjíríà dáa jùlọ tó fi jẹ́ wípé èyí gan lọ́tọ̀ ó mú kí èèyàn máa wò wípé irú kí wá leléyìí. N tó tiẹ̀ ń tẹ̀ wá lọ́wọ́ ń ṣàfihàn wípé wọ́n ní Prophet Olu Alo ò tiẹ̀ mọ ibi tí ìyàwó wọn wà. Wọ́n kàn wọ́n wà nínú ìbò ni. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run oníkálukú ló ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. Prophet Adebayo gan sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn mi ó ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ti Prophet Adebayo náà o lórí eléyìí gangan kí ni tẹ́ lè sọ lórí ẹ̀. Ẹ mọ̀ pé a ti sọ tipẹ́tipẹ́ náà and then recently láìpẹ́ yìí ó dà pé ẹ béèrè lọ́wọ́ mi nípa ọ̀rọ̀ Prophet Olu Alo. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ ṣe àwọn analysis kan àti àwọn tí ẹ̀mí Ọlọ́run bá tó darí mi lákòókò yẹn. Ibi tí ọ̀rọ̀ wa dé dúró nígbà yẹn náà mo establish truth kan pé tí ìyàwó Olu Alo tán bá wà ní right condition tán bá wà ní right state pẹ̀lú bí ariwo yẹn ṣe lọ gan kò possible kan má jáde. Báwọn gan ti jáde sọ̀rọ̀. Kò possible. Ṣé nígbà tí wọ́n ń gbọ́ tíyà wọn ń pariwo ti pé àwọn wá ọmọ àwọn ni àbí táriwo at least bó tiẹ̀ ṣe bí 5 minutes 2 minutes video lákàn ṣe bí zoom tí a show clip pé ó wà lálàáfíà everybody agbẹnu dákẹ́. Then nípa àǹtí Maureen ohun tí àwọn ṣe a lè kó jóná ìdí ni wípé he is an experienced person ní aspect yẹn wọn kàn ṣiṣẹ́ yẹn láì lóye ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn so tán fi dẹ̀ gbéra lọ síbẹ̀ yẹn tán wá sọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ń ṣe nǹkan tí a lè sọ pé kò sí òtítọ́ ń bẹ̀. So ohun tí gẹ́gẹ́ bí wòlíì tó wá tọ́ọ̀chì ọkàn tèmi ni wípé mo gbà ládùúrà gbogbo abiyamọ tó ń gbọ́ mi ọmọ wa ò ní ṣìrìn. Àmín. Ọmọ wa ò ní kan àgbákò. Àmín. Òtítọ́ tó wà ń bẹ̀ ni pé tí ọ̀rọ̀ yìí tí ọ̀dọ́ Prophet Olu Alo ní kẹ́nìbọ̀dì má jà fáwọn Ọlọ́run má jà fún wọn but níbi tí ọ̀rọ̀ yìí ń lọ mo dẹ̀ mọ̀ wípé let's call a spade a spade ó ní kankan tí Ọlọ́run fẹ́ mú jáde ń bẹ̀ tí Ọlọ́run bá fẹ́ kọ́rọ̀ yìí kó die down á ti die down even gan kó jẹ́ pé sọ pé bóyá àwọn ọ̀tá wọn kan sponsor ẹ̀ I think níbi tí ọ̀rọ̀ dé dúró yìí tí bàbá Olu Alo need láti ensure wípé kán ṣe àwọn nǹkan kan kí bóyá kíyàwó jáde ni o bàbá Olu Alo ló rán mi lọ bí tí mo wà o àlàáfíà mo wà o àbí kí bàbá Olu Alo kankan ṣe bí video call a minute pẹ̀lú ìyàwó wọn gbogbo ariwo yìí máa dákẹ́
ṣùgbọ́n tí wọ́n bá ṣe ọ̀rọ̀ yìí á máa fẹjú sí i, á dẹ̀ máa kẹnu ju bó ṣe yẹ lọ. So n tẹ́ sọ́ọ̀sì ni pé bí wọ́n bá dákẹ́ kò dáa rárá. Ó ní nǹkan téèyàn máa ń dákẹ́ lé lórí, bọ̀ ibi tọ́rọ̀ eléyìí ti dé dúró ó ti kọjá ohun téèyàn ń dákẹ́ lé lórí. Ó dáa a mọ̀ wípé ẹ̀yin náà ti sọ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn nípa ibi tí nǹkan ń lọ, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lára ẹlẹ́sìn tí mẹ́nubà nípa ọ̀rọ̀ Prophet Olu Alo. Ṣùgbọ́n mo fẹ́ nígbà mo wo fídíò kan tó ní nǹkan ṣe pẹ̀lú bàbá Adebayo, Prophet Ṣẹ́gun Adebayo. Wọ́n sọ pé àwọn rí ìran gan, pé àwọn dẹ̀ ti ń sọ nípa oríṣiríṣi àwọn wòlíì, àwọn ìránṣẹ́ Ọlọ́run kan táṣìírí wọn ó tú gbá kan àwo kan. Wọ́n sì sọ ti Prophet Olu Alo lẹ́ẹ̀kan sí láìpẹ́ yìí. Wọ́n ní ó lóyàwó ẹ̀ ni o, pé Prophet Olu Alo lóyàwó wọn ni. Now ṣé ẹ̀yin náà ti rí ìran rí bóyá lóòótọ́ ni wòlíì Olu Alo ni wọ́n lo ìyàwó wọn bíi ti wòlíì Ṣẹ́gun Adébáyọ̀? Béèrè tẹ́ bi mí yẹn ní agbára, ṣùgbọ́n màá dá yín lò. Mo rántí á ti lé lọ́dún kan báyìí tí mo sọ wípé gẹ́gẹ́ bí Olúwa sọ fún mi pé àṣírí àwọn wòlíì máa tú. Ẹ sọ. Pé lóríṣiríṣi, ṣùgbọ́n lórí ti wòlíì Olu Alo pé bóyá èmi náà rí gẹ́gẹ́ bí bàbá Adébáyọ̀ ṣe ní àwọn rí. Tí mo bá rí tí mi ò bá rí láàrin yẹn, nǹkan tí mo wà ń bẹ̀ fún ni wípé kí bàbá Olu Alo kí wọ́n ṣe ohun tó tọ́ lákòókò. Ṣùgbọ́n lórí ìyẹn pé bóyá èmi náà rí, bàbá Adébáyọ̀ ti jáde tiwọn láti sọ pé ohun tí àwọn rí nìyẹn. Ṣùgbọ́n ohun tí mo rí mo mọ̀ sínú lákòókò yìí. Ṣé bá ṣe wá jáde tí wọ́n dárúkọ Prophet Olu Alo yẹn gangan ṣé kò dáa ni? Wòlíì àgbàlagbà ni wọ́n, wòlíì tó nírìírí ni wọ́n. So kán tó lè sọ, ó máa ní nǹkan kan tí Olúwa bá wọn sọ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀, ní ti tèmi o lè mi fi sọ wípé ohun tèmi rí tèmi mọ̀ tí Olúwa fi hàn mí, tèmi ni wípé kí n sọ wípé kí bàbá Olu Alo ṣe ohun tó tọ́ ní kíákíá. Ó dáa. Ṣé ká wá sọ wípé Prophet Adebayo àwọn pé wọ́n jẹ́ nìkan tí àwọn máa fẹ́ sojú abẹ níkò ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀, àbí Ọlọ́run ló rán wọn bẹ́ẹ̀ pé kí wọ́n lọ làmọ́lẹ̀ bọ́n ṣe làmọ́lẹ̀? Ẹ ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run wípé yìí, èmi ni mo mọ̀ bóyá Olúwa ń bá mi sọ̀rọ̀. Tí n bá sọ fún yín pé Olúwa bá mi sọ gẹ́gẹ́ bí ẹ̀yin journalist ń sìn, tí n bá ní Olúwa bá mi sọ nǹkan wọn báyìí fún yín nípa tó sọ nǹkan báyìí fún mi nípa yín, ẹ sọ pé ẹ ti gbọ́, ẹ máa retí ìfarahàn. Tó bá ṣe ó ṣeéṣe kẹ́ gbà mí gbọ́ pé Olúwa bá mi sọ̀rọ̀ ní tòótọ́. So àárín yẹn, àárín bàbá Adébáyọ̀ àti Ọlọ́run ni. Ó dáa. Wọ́n ti sọ fún wa wípé Olúwa bá wọn sọ. Tí nǹkan táwọn èèyàn máa wá wò ní àwọn èso tó tẹ̀lé ohun tí Olúwa bá wọn sọ. Ó dáa. Wọ́n ní agbára kan tiẹ̀ wà tí wòlíì Olu Alo ń lò tó yàtọ̀ sí agbára Ọlọ́run. Wọ́n ní wọ́n. Ṣé ń gbọ́ mi? Mo gbọ́ pé agbára. Wọ́n ní ìyẹn Prophet bàbá Adébáyọ̀, wọ́n ní agbára kan wà tí wòlíì Olu Alo tí wọ́n ń lò tó yàtọ̀ sí agbára Ọlọ́run. Wọ́n ní wọ́n kó àwọn wòlíì míì náà mọ́ o, wọ́n láwọn wòlíì míì náà wà bẹ́ẹ̀ o, wọ́n dárúkọ àwọn kan o. Ṣùgbọ́n wọ́n ní ṣé wòlíì Adébáyọ̀ yìí ṣé àtàwọn míì tí àwa ò mọ̀ la lè pè ní wòlíì tọ́lọ́run lò lóòótọ́, àbí gbogbo àwọn tí wọ́n ní wọ́n lọ ń lo agbára kan ń lọ ṣoògùn bì kan, sáwọn yẹn náà sọ́lọ́ ń lò wọ́n náà ni?
Bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀. Matthew 24 ó ní tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n á tan àyànfẹ́ jẹ. Ayé tá a wà, ìran tá a wà lọ́wọ́lọ́wọ́ ń sìn, ìran tí àwọn ènìyàn nídìí wòlíì ni, táwọn ènìyàn lílò ìran wòlíì ni. Ṣùgbọ́n lórí ìyẹn náà, lórí ìpìlẹ̀ yẹn náà ni Sátánì dúró lé lórí láti jẹ àwọn èèyàn níyà. Kò ń ṣe nítòótọ́ ara ká má fi ẹ̀tàn sí ọ̀pọ̀lọpọ̀ wòlíì tí à ń gbórúkọ ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bò má bí aṣọ ní agbára gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi hàn wá. Torí wípé ibi tẹ́ẹ̀tì kọ́kọ́ mọ̀, ẹ máa rí wòlíì míì kò lè sọ pàtó pé Jésù lọ̀nà ìyè. Kò lè sọ pàtó pé Jésù lọ̀nà ìgbàlà. Wòlíì míì ó ní bí ìyàwó 5, wòlíì dẹni. Ṣé wòlíì tí ẹlòmíì wá bá pé tí obìnrin kan wá bá pé wá bá ń gbàdúrà kí ọkọ mi ò kó lè padà o, kó lè ṣe dáadáa o, tí wòlíì gba ìyàwó tó gba obìnrin yẹn mọ́kọ ẹ̀ lọ́wọ́ pátápátá? Àmọ́ bóyá Ọlọ́run ló bá sọ̀rọ̀. Ṣé wòlíì náà ni a máa pè yẹn ni? Ṣáàlè sọ pé Ọlọ́run ló bá sọ̀rọ̀. Ṣé mo fẹ́ kí àwọn èèyàn mọ òtítọ́ kan? Ṣáàlè sọ pé Ọlọ́run ló bá rú wòlíì bẹ́ẹ̀ sọ̀rọ̀. Irú wòlíì bẹ́ẹ̀ ṣáàlè sọ pé Ọlọ́run ló bá sọ̀rọ̀ pé kó fẹ́ ìyàwó yẹn mọ́ ilé tó ń ní tẹ́lẹ̀. Mo fẹ́ káwọn èèyàn mọ òtítọ́ kan lónìí nípa ẹ̀mí Ọlọ́run. Okay. Tó o bá lọ sọ́dọ̀ onífá, wà á gbọ́rọ̀, wọ́n máa sọ̀rọ̀ fún ẹ. So ìran sísọ kọ́ ló fi àpẹẹrẹ pé wòlíì ni èèyàn jẹ́. Rárá, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wẹjú, ọ̀pọ̀lọpọ̀ wọn ló rìnrìn òkùnkùn. So ọ̀pọ̀lọpọ̀ ayé lónìí dẹ̀ ni wípé ìran ní ọ̀pọ̀lọpọ̀ ń wá. Ẹni tó bá ti lè sọ fún wípé ẹ̀bà ló jẹ lánàá, ọmọ aráyé fẹ́ ẹ̀tàn gan, ìwọ tó jẹ bàṣù lánàá, ṣó ṣẹ̀ṣẹ̀ nídìí wòlíì láti sọ fún ẹ pé ẹ̀bà ló jẹ sùn ni. So pé àkọ́kọ́ tí àwọn èèyàn fi ń wọ pàkúté ni wípé àwọn èèyàn ti gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó bá ti ń sọ ìran wòlíì ni. Wọ́n ti wípé Bíbélì sọ wípé Sọ́ọ̀lù padà di abókù sọ̀rọ̀. Ó túmọ̀ sí wípé Sọ́ọ̀lù ń gbé ìran jáde, ó ń sọ ìran tó bẹ́ẹ̀ gẹ́. Àwọn tún sọ pé ṣé Sọ́ọ̀lù náà ti wá di ara àwọn wòlíì ni? Ìdí tí wọ́n fi béèrè ni wípé wọ́n ti ń rí àpẹẹrẹ wòlíì, ohun tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wòlíì, wọ́n ti ń rí lára Sọ́ọ̀lù. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ó di abókù sọ̀rọ̀. Wòlíì tí ó bá ti sọ pé òun mọ gbogbo nǹkan, ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn èèyàn ní ìkóríta ẹ̀. Torí omijé ọkàn mi ni wípé kí àwọn èèyàn kó bọ́, kí àwọn èèyàn kó gba ìtúsílẹ̀. Tó bá ti sọ pé òun mọ gbogbo nǹkan nípa bẹ́ẹ̀ ṣe jọ́nálìsì tẹ́ jẹ́, kí ní gbogbo nǹkan lọ́lọ́run fi hàn mí nípa yín. Ó ṣeé ṣe pé kò ṣagbára Ọlọ́run ni mò ń lò. Torí ohun tí ẹ̀mí mímọ́ bá kún ẹ rí nìkan ló rí gẹ́gẹ́ bí wòlíì. Ṣùgbọ́n àwọn èèyàn wa ò fẹ́ mọ òtítọ́ yìí. Pé ìran làwọn èèyàn wá kiri. Ẹ̀mí àpọ̀jẹ́ wà. Ẹlòmíì á lọ síbojì òkú láti lọ gba information. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn fi wọ páńpẹ́, náà fi wọ pàkúté. Ẹ jẹ́ ká wo wòlíì Èlíṣà. Ó wà lórí òkè, ẹni tó gbàdúrà fún fọ́mọ, ó bímọ, ọmọdé kú. Ó ń sáré lọ bá ní ìwé àwọn ọba kejì, ó ń sáré lọ bá pé gbà tó rí lọ́ọ̀kan, ó ní ohun tó ń da arábìnrin yìí láàmú, Olúwa pamọ́ fún mi. Ó ní Olúwa pamọ́ fún mi. Tó túmọ̀ sí wípé ó ń ṣe gbogbo nǹkan ni wòlíì lè mọ̀, àfi èyí tí Olúwa bá fún un rí nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n tẹ́ bá sọ fáwọn èèyàn, wọn ò fẹ́ gbàgbọ́. Wọ́n gbàgbọ́ wípé tó bá ti rí nǹkan, ó ń ṣe wòlíì nìyẹn. So àwọn ẹ̀mí tó ń lo
ń ṣe ẹ̀mí Ọlọ́run rárá àti rárá kí wòlíì máa rí kọ́lọ̀ pátá iye Ọlọ́run kọ́ pátá blue ló wọ̀ Ọlọ́run kọ́ nìyẹn no kò lè jẹ́ Ọlọ́run kí ni ojú ẹ̀ fẹ́ máa lọ bí pátá sí. ṣé n tẹ́ ń sọ ni wípé tí wòlíì bá ti lè ríran jù Ọlọ́run kọ́ ló ń fi hàn. Rárá ẹ̀bùn wà orí ọ̀fẹ́ dẹ̀ wà orí ọ̀fẹ́ dẹ̀ máa ń dàgbà sí ẹ̀bùn náà máa ń dàgbà sí ṣùgbọ́n bí owó orí ẹ̀bùn ṣe dàgbà sí tó bí orí ọ̀fẹ́ ṣe dàgbà sí tó kò ń ṣe every details lọ́lọ́run máa gbé wá lẹ́ẹ̀kan náà bó bá ṣe gbé wá ni kò ń ṣe gbogbo details la gbé wá lẹ́ẹ̀kan náà rárá nítorí pé Ọlọ́run gan fẹ́ kí wòlíì gan wà ní ìtẹríba sí o. Ó kù kinní kan ẹ má bínú torí àsìkò mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí mú àwọn ọ̀rọ̀ kan torí àwọn ìbéèrè kan wà tí mo pe amẹ̀ sí bí níbí wọ́n sọ pé ọba ìlú wọn kan ní Èkìtì pé ó mọ̀ sí agbára àti oògùn tí wòlíì Olu Alo ń lò ṣé irọ́ lè wà nínú ọ̀rọ̀ wòlíì Adébáyọ̀ ìbí. Mo ti sọ wípé àwọn lolúwa bá sọ wòlíì tó dẹ̀ ní ìrírí ni wọ́n àgbàlagbà ni wọ́n ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí so wọ́n lè gbóhùn Olúwa wọ́n dẹ̀ lè tún sọ̀rọ̀ láti inú ìrírí wọ́n dẹ̀ lè tún sọ̀rọ̀ láti inú ìlàkọjá so bí àárín yẹn ṣe rí nìyẹn. Àwọn kan sọ wípé ìlara wà nínú ọ̀rọ̀ wòlíì Adébáyọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní àwọn kan kọ sí comment section bẹ́ẹ̀ ni o káàkiri àwọn kan sọ pé ìlara wà nínú ọ̀rọ̀ wòlíì Adébáyọ̀ lórí ọ̀rọ̀ Prophet Olu Alo àtàwọn wòlíì míì ẹ gbọ́ ṣé a lè sọ pé ìlara wà ń bẹ̀ bí. Of course àwọn èèyàn lè judge ẹ̀ bẹ́ẹ̀ torí wọn ẹlòmíì lè wò pé ipò tí Prophet Olu Alo ti dé àwọn follower tí wọ́n ní àwọn nǹkan tí wọ́n ti ṣe ẹlòmíì lè feel pé ìdí nìyẹn tí wọ́n fi ń sọ̀rọ̀ lórí ẹ̀ ẹlòmíì náà dẹ̀ ó lè lẹ́mìí mímọ́ nínú ẹ̀ kó jẹ́ pé confirmation tí ẹ̀mí mímọ́ inú ẹ̀ sọ fún nìyẹn whatever ṣùgbọ́n ohun tí èmi máa sọ̀rọ̀ lé lórí ńbẹ̀ ni wípé gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kí la fẹ́ lára ara wa sí ibi tí ohun tọ́lọ́run pè mí sí ohun tọ́lọ́run pè ẹ́ sí iṣẹ́ tó ní kí n ṣe iṣẹ́ tó ní kó o ṣe ọ̀tọ̀ ni kókó ibẹ̀ ni wípé bàbá Adébáyọ̀ yìí náà Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ so tí wọ́n bá wá ní ìlara àwọn àtọlọ́run ló kù sí. Ó dáa kíní kan á jẹ́ ń béèrè kan níbi tá a bá ọ̀rọ̀ dé síbẹ̀síbẹ̀ lóòótọ́ a mọ̀ pé nínú ayé gbogbo èèyàn ò lè gba tèèyàn o ṣùgbọ́n àwọn kan ń kọ ọ̀rọ̀ kan wọ́n ń béèrè kan ní comment section wọ́n ní ṣé a lè sọ pé ẹ̀mí Ọlọ́run ṣì wà lára bàbá Adébáyọ̀ nítorí pé wọ́n ń ṣẹ́ èpè nínú ọ̀rọ̀ wọn ṣé èpè yẹn ti wá túmọ̀ sí nǹkan kan ni. ẹ ti béèrè irú béèrè tó fẹ́ jọmọ́ báyìí rí lọ́wọ́ mi but kò ń ṣe lórí bàbá Adébáyọ̀ gbà yẹn mò ń sọ̀rọ̀ nípa àwọn ìwà tí ṣe tabúdọ̀ rí lára wòlíì ara ìwà tí ṣe tabúdọ̀ rí lára wòlíì ni wípé ẹnu wa ìta fi ń súre fáwọn èèyàn abúdọ̀ ṣọ́ra láti mọ bá ṣe lò torí ẹnu wa ti di idà ó ti di àṣẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì a wà nípò tó yẹ wípé abúdọ̀ kíyèsára lórí ohun gbogbo tá a bá sọ ṣe nǹkan bí mo jẹun níta jù tẹ́nìkan kọjá tó rí mi tí mò ń jẹ àgbàdo a wò pé ṣé wòlíì Ọlọ́run náà ló ń jẹ àgbàdo rìn tí mo bá yànjú lórí interview yìí wọ́n lè wò pé ṣé wòlíì yìí náà ṣé wòlíì Ọlọ́run náà ló dẹ̀ yan bí eléyìí now lórí ìyẹn iṣẹ́ wà fún Kristẹni gẹ́gẹ́ bí Kristẹni mo fẹ́ dáhùn ìbéèrè àwọn èèyàn ni o èmi kọ́ ni màá dáhùn àwọn èèyàn ni ó dáhùn ẹ̀ lọ́dọ̀ ara wọn ṣẹ́ẹ̀ṣì wa pẹ̀lú mi sá. àgbọ́yé.
gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ti di àtúnbí tó ti di ẹ̀jẹ̀ Jésù ti rà ẹ́ padà tó ti sọ ẹ́ di ọmọ. Ìwọ náà ní oore ọ̀fẹ́ sí ẹ̀mí mímọ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kí gbogbo ènìyàn béèrè lọ́wọ́ Olúwa. Ìbéèrè yẹn kàn béèrè lọ́wọ́ Olúwa fúnra ara wọn. Ohun tó Olúwa bá sọ fún wọn, ó gbọ́dọ̀ ní bí Ọlọ́run ṣe ń bá oníkálukú wọn sọ̀rọ̀ yàtọ̀ sí pé ó jẹ́ wòlíì. Ó ní ìmọ̀lára tí gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ ní tó bá ń gbọ́ ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́, tá a fi mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ lélẹ̀. Ó ní àwọn ìwà àti ìṣe kan tí ó bá ti ń gbọ́ tí wàá rí lára ẹ̀ tí wàá fi mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ lélẹ̀. Kàn béèrè lọ́wọ́ Olúwa, ánsà tó Olúwa bá ti fún wọn bẹ́ẹ̀ lórí. Ẹlòmíì tún kọ sí comment section pé tí bàbá Adébáyọ̀ bí wọ́n bá ní ẹ̀rí máa jẹ́ mi èso ń tòótọ́ wípé kí wọ́n gba ilé ẹjọ́ lọ. Àmọ́ kinní kan wà ní èmi wá ń wò ọ̀rọ̀ ẹ̀mí ṣé n tó ṣe é fi hàn nílé ẹjọ́ ẹgbẹ́ ilé ẹjọ́ n tó bá ṣe é fojú rí báyìí nílé ẹjọ́ máa ń gbé ìdájọ́ wọn lé lórí. Ṣé ọ̀rọ̀ ẹ̀mí ṣé ohun tó ṣe é gbé lọ ilé ẹjọ́ ni? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yá ẹjẹ́ á mọ̀, bó bá sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹjẹ́ á mọ̀ sà. Orí ohun tó wà ńlẹ̀ yìí inú ẹ̀mí ni wọ́n ní Olúwa ló bá wọn sọ, inú ẹ̀mí náà ti rí. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá wọ́n ní physical something bóyá wọ́n á lè mú wá, but however nǹkan ẹ̀mí ó yàtọ̀ sí nǹkan physical. Kóòtù ò ń dájọ́ pé mo rí ìran pé olè ní ẹ́. Wọ́n á béèrè lọ́wọ́ mi pé ṣé o ti jí nǹkan mi rí? Kí ni àrídájú? Wọ́n á fi constitution sí 1999 subsection gbogbo ẹ̀ wọ́n á kò tiẹ̀. So wọ́n á fi sọ wípé lóòótọ́ ó jalè rí. Àti rí adájọ́ tí wọ́n sọ pé nígbà yẹn àwọn bàbá sọ fún mi, wọ́n ní mo ti gbàgbé orúkọ bàbá yẹn, wọ́n ní ọ̀bẹ wọ́n lọ jà fún ẹnìkan ẹni tí wọ́n gbé lọ, wọ́n jẹ́ lọ́ọ̀yà sí ẹnìkan ṣá, wọ́n wá lọ sọ pé ọ̀bẹ òun ṣe ohun olóró, ọ̀bẹ òun ṣe ohun olóró, wọ́n dẹ̀ kó tiẹ̀. Wọ́n ti àwọn subsection section constitution kìíní kan gbogbo ẹ̀. So court need physical something. So lórí ohun tó wà ńlẹ̀ yìí physical something ló máa ṣe. Ṣùgbọ́n nígbà tí bàbá ti lè jáde báyìí àwọn èèyàn oríṣiríṣi làwọn èèyàn máa sọ. Ṣùgbọ́n bóyá láàárín ẹ̀ àwọn ẹ̀rí kankan máa wá farahàn physically bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun. Ó dáa, ṣé Olúwa lè fi ìran hàn yín irú bẹ́ẹ̀ ṣe jẹ́ wòlíì báyìí àtàwọn wòlíì mi? Ṣé Olúwa lè fi ìran hàn yín kó má fi ẹ̀rí tì? Olúwa sọ ìran kan hàn mí nípa wòlíì kan tó lágbára gan lórílẹ̀‐èdè yìí tí mi ò ní dárúkọ wọn. Olúwa dẹ̀ sọ fún mi pé ìrìn tó rìn ní o, bó ṣe rìn rè o, bó ṣe ṣeré o. Olúwa fi nǹkan kan hàn mí lára ẹ̀ tó máa ń mú káàkiri pé kíní yẹn o àwọn èèyàn ń wò lójú lásán o, kò ń ṣe lásán o. To details ni lolúwa fi hàn mí pa wòlíì yẹn. Gbà tí mo máa rí wòlíì yẹn physically, ohun tí mo rí nínú ìran yẹn mo rí lọ́wọ́ ẹ̀. Mo rí lọ́wọ́ ẹ̀. So physical confirmation máa wà náà. Ó máa wà. Àti pé lórí ohun tí bàbá Adébáyọ̀ sọ, physical confirmation tó lè wà báyìí kò sí lè sí ẹ̀rí kankan ju wípé kákan gbàdúrà kí ìyàwó Olu Alo kí wọ́n lè jáde ní àlàáfíà bá ọmọ aráyé sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe rí gan-an. Because láìsí yẹn kò sí àwíjàre kankan kóòtù. Kò sí àwíjàre kan ní kóòtù. Bẹ́ẹ̀ni, ṣé kóòtù mo fẹ́ lọ sọ fún pé Ọlọ́run sọ pé ṣé kóòtù kí ni subsection wọn ò lọ Ọlọ́run ń bẹ̀. Ó dáa, bàbá Adébáyọ̀, wòlíì Adébáyọ̀, wọ́n sọ pé àwọn béèrè lọ́wọ́ ẹnìkan wípé kán báwọn béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé àwọn yóò wọ ọ̀run báyìí, ìyẹn pé sáwọn ó rí ọ̀run wọ̀. Ẹ gbọ́, ṣé ìwà wọn kò dára ni wọ́n ṣe béèrè irú béèrè bẹ́ẹ̀? Madam scripturally Bíbélì wípé ó ní ká máa wádìí ara wa bí àwa bá sì wà nínú ìgbàgbọ́. Paul ló sọ.
mo lè ṣe àyẹ̀wò fún ara mi pé ṣé bọ́lọ́run ṣe pè mí náà mo sì ṣe ń ṣiṣẹ́ yìí ṣé ohun tó Olúwa ní kí n ṣe náà ni mo dẹ̀ ń ṣe. So ohun tó wà ń bẹ̀ ni wípé ẹni tí ò lọ ọ̀run mọ̀ pé òun ò lọ ọ̀run náà. Bẹ́ẹ̀ ni ẹni tí ò ṣiṣẹ́ ìjọba ọ̀run mọ̀ pé òun ò ṣiṣẹ́ ìjọba ọ̀run. So lórí kíní yẹn salvation is a personal thing. Ṣé mo ń ṣiṣẹ́ ìjọba ọ̀run? Ṣé wọ́n ń ṣiṣẹ́ ìjọba ọ̀run? So bó ṣe rí nìyẹn, but scripturally ó ní ká máa wádìí ara wa bí àwa bá ṣì wà nínú ìgbàgbọ́ scripturally. ṣé tẹ́ ń sọ báyìí ni wípé bí wọ́n ṣe béèrè yẹn kò dáa? Mi sọ pé kò dáa, mi dẹ̀ sọ pé ó dáa. Ìbáṣepọ̀ àwọn àti Ọlọ́run ni. Àwọn ló mọ iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn ló mọ bóyá ohun tó Olúwa ní kán ṣe tán ṣe o àbí ohun tí tó yẹ kán ṣe tí wọ́n ṣe tó. Àwọn àtọlọ́run nìyẹn. Ṣùgbọ́n scripturally Bíbélì wípé ká máa wádìí ara wa ṣé àwa wà nínú ìgbàgbọ́. Tèmi wá àti oníkálukú wá ni wípé iṣẹ́ ọwọ́ oníkálukú ké ẹ wò. Bẹ́ẹ̀ bá jẹ́ oṣó sì ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ oṣó. Tẹ́ bá bi mí pé ṣé oṣó ni mí ẹ kàn fẹ́ mọ̀ bóyá ẹ fẹ́ wò èmi wò ni. Ẹ fẹ́ wò èmi wò ni bóyá mò ń ríran àbí mi ò ríran. So bí àárín yẹn ṣe rí nìyẹn, but scripturally Bíbélì wípé ká máa wádìí ara wa bí àwa bá ṣì wà nínú ìgbàgbọ́. And then ìgbà míì wà náà tó yẹ pé sí ìbẹ̀rù Olúwa èèyàn máa wà so conscious fún àwọn nǹkan kan pé mi ò máa gbúdọ̀ sọ lé ògo nu, mi ò máa gbúdọ̀ pàdánù ẹ̀. So bó ṣe rí nìyẹn. Ó dáa, ní báyìí ṣé béèyàn kan bá wá bá yín tó ní Prophet Temitope Solomon o ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀ bóyá ń wọ ọ̀run, ẹ bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ṣé máa tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àbí kí lẹ́ ṣe? Kí lẹ́ ṣe? Téèyàn kan bá wá béèrè irú ìbéèrè yẹn lọ́wọ́ mi, mo máa mú jókòó, máa ṣí Bíbélì fún. Màá bẹ̀rẹ̀ láti ibi tí mo ti bẹ̀rẹ̀ yẹn pé Bíbélì wípé ká máa wádìí ara wa bí àwa ṣì wà nínú ìgbàgbọ́. Màá sọ fún un pé béèrè dáadáa ló béèrè. Màá wá mú lọ sí Galatians chapter 5 verse 19 títí dé 22. Màá wá mú lọ sí Matthew chapter 7. Ó ní nípa èso wọn láò fi mọ̀ wọ́n. Ó láwọn tó pè mí ní Olúwa lé Olúwa. Pé rí kẹyìn ó sọ pé òun ò mọ̀ wọ́n rí, kúrò lẹ́yìn mi wo oníṣẹ́ṣì. Nígbà tí n bá ṣí Galatians fún tí mo fi ọ̀rọ̀ Ọlọ́run yé, òun ni ó wá dáhùn fúnra rẹ̀ bóyá òun máa wọ ọ̀run àbí kò ní wọ̀. So ń tẹ́ ń sọ báyìí ni wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run èèyàn ló yẹ kó tọ̀ Ọlọ́run lọ fún rẹ̀ lóní tààràtà. Mo mọ̀ pé journalist ní ibi tẹ́ fẹ́ gbé mi lọ yẹn mi ò ní débẹ̀. Ìbéèrè ni mò ń béèrè. Mo gbọ́ yín sà, ṣùgbọ́n bí èèyàn bá wá bá mi, èmi á ṣí Bíbélì fún wípé ohun tí Bíbélì sọ rèé. Ìbéèrè dáadáa ló béèrè. Màá wá ṣí Bíbélì fún. Báwo lo ṣe ń gbé ayé ẹ? Ṣé ohun tí o pa òfin Olúwa mọ́ sí ọkàn ayé? Ṣé ohun tó Olúwa ní kó o ṣe ṣó ń ṣe? Màá mú lọ sí ìwé òwe. Màá mú lọ sí àwọn Jeremiah 17 tí ọkàn ẹ pé níwájú Olúwa. Bíbélì wípé ká máa sin Ọlọ́run nínú òtítọ́ àti nínú òdodo. Ṣé òtítọ́ àti òdodo ló fi sin Ọlọ́run yìí? Ǹjẹ́ ní tòótọ́ ló gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlẹ̀? Àwọn ìbéèrè mo tún lè bí gan tí bá rí pé ó wà nílé bóyá ọkùnrin ni tó bá wà tó níyàwó, mo lè bí pé láti pàtó ti fẹ́ yàwó ẹ̀ obìnrin mélòó ló tutù bá sùn. Torí òun ló tanná gbọ́rọ̀, òun ló wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, jẹ́jẹ́ mi mo jókòó. Màá béèrè lọ́wọ́ ẹ̀. Bóyá ó lè sọ pé òun ti lọ láàrin obìnrin bíi 20. Màá sọ fún un pé iṣẹ́ ìjọba ọ̀run kọ́ ló ń ṣe yẹn, iṣẹ́ ara ń lù ẹ́. Tó o bá dẹ̀ tètè gé sí ara ẹ̀ kúrò, á tiẹ̀ lọ síbi tó o fẹ́ lọ. So bí a máa ṣe ṣe nìyẹn gẹ́gẹ́ bí Bíbélì tí mo gbé dání gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Kí ìran tó wà, Bíbélì lolúwa kọ́kọ́ fún wa. Bíbélì gbúdọ̀ yé wòlíì. Tí òye Bíbélì ò bá yé wòlíì, a máa ṣe kóbókóbó, a máa ṣe kátikàti. Ọ̀rọ̀ rèé. Ó dáa,
ní comment section mo tún rí ọ̀rọ̀ kan tó máa jẹ́ kí n mú béèrè kan jáde. Ẹnìkan sọ pé kì í ṣe bí Ọlọ́run ṣe rán bàbá Adébáyọ̀, ìyẹn Prophet Adebayo, ni wọ́n ṣe ń jíṣẹ́ yìí o. Ó fi kún pé wọn ò sí níbẹ̀ nígbà tí bàbá Olu Alo tó ń lo ìyàwó wọn. Ṣé a lè sọ pé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí ẹni yẹn sọ ṣá? Ohun tí ẹni yẹn sọ báwọn ṣe wo ọ̀rọ̀ yẹn ni a dẹ̀ lè sọ ó máa ní ẹ̀mí kan tó ń bá wọn sọ̀rọ̀ lè jẹ́ mi Ọlọ́run. So àárín yẹn ẹlòmíì kan tó bá wo interview mi yìí ó lè ní ìwọ ọmọdé Ọlọ́run kọ́ ló rán ẹ. So ó lè rí bẹ́ẹ̀. So but kókó bẹ̀ ni wípé ẹ jẹ́ ká wo character. Mo fẹ́ sọ nǹkan kan ní kòríta ẹ̀. Káwọn èèyàn má ṣàtọ̀ ẹ̀bùn nìkan. Ó ṣe pàtàkì tẹ́ bá wo ẹ̀bùn pé torí ẹ̀bùn báyìí, torí alágbájá lẹ́bùn báyìí, ìṣòro mi yìí ọ̀dọ̀ ẹ̀ ló ti lè ní ìyanjú. It is very, very necessary that we also look at the character ìránṣẹ́ Ọlọ́run yẹn. Tí character wọn bá ti validate wípé Ọlọ́run rán wọn, that is all. Bó ṣe jẹ́ nìyẹn. Ó dáa, kí n tó mọ yọ̀ǹda yín lórí ètò ìbáyìí, mo fẹ́ béèrè ẹyọ kan sí i. Àwọn kan sì ń sọ, wọ́n ń sọ pé bàbá Olu Alo pé wọn ò lo ìyàwó wọn. Ṣé àwọn tó ń sọ pé wọn ò lo ìyàwó wọn yẹn, ṣé wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ ṣá? Àbúbẹ́ sọ wípé àwọn tó ń tan bàbá yìí nìyẹn o. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ yẹn nìyí. Fáwọn tó ń sọ pé bóyá wọn ò lo ìyàwó wọn kán má jáde. Ibi tọ́rọ̀ yìí ti dé, ó ti kẹnu ju pé kán má jáde lọ. Tó bá ń sọ yẹn fún wọn, wọ́n try láti sọ fún wọn pé kán má sọ̀rọ̀, kán má sọ̀rọ̀, kán má sọ̀rọ̀. And then ebi tẹ́lẹ̀ wọn lọ sí France lọ wádìí. Ìsìnbà wọn tútù lọ wádìí. So àwọn tí ò yẹ kó wọnú ọ̀rọ̀ yá máa wọnú ẹ̀. Tí ó dẹ̀ jẹ́ kó léwu. Àwọn tó ń sọ yẹn, ẹ mọ̀ pé lómi máa sọ nǹkan láti gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere pé yes, a wà lẹ́yìn ẹ bíi ké, a wà lẹ́yìn ẹ. But èèyàn ló máa wá wò pé àwọn tó wà lẹ́yìn mi, ṣé wọ́n wà lẹ́yìn mi ní tòótọ́ àbí wọ́n tì mí sínú ewu. Now àwọn tó ń sọ lọ́dọ̀ tèmi, èmi wò pé ohun tí wọ́n bá construct ni wípé bàbá ọ̀rọ̀ yìí ti ń jọ gádé kò jọ gàdé. Ó dà kó fẹ́ fẹsẹ̀ méjèèjì tìrò báyìí o. Ibi tí ọ̀rọ̀ yìí ń lọ, now àtọjọ́ ẹ̀ wọ́n ní ìyàwó ń kọ́ àríyàwó, ẹ sílé àríyàwó, ẹ ṣẹlẹ̀ àríyàwó. Ṣé ẹ̀gbọ́nbìnrin sùn ní? You know, people just need to come out straight at times. Kò ń ṣe pé gbólóhùn tí mo sọ yẹn lómi ní sáàpù mi á ní owó ọmọdé màgbà tó lọ alọ́ tí ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹlòmíì àsọ bẹ́ẹ̀ yẹn ní comment section. Whereas kò ń ṣe pé mo sọ láti ibi àìnífẹ̀ẹ́, mo sọ láti ibi ìfẹ́ pé wọ́n gbọ́dọ̀ stop ariwo tó ń lọ yìí. And tí wọ́n bá dé máa stop ariwo tó ń lọ yìí, a gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan kan wà rí ká gbé bó ṣe rí, yàtọ̀ sí pé àwa ẹni tó nígbàgbọ́ nínú wòlíì Alo pé ọmọ Ọlọ́run ni wọ́n ń ṣe, wòlíì tòótọ́ ni wọ́n ò lè lo ìyàwó wọn. But níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, àwọn nǹkan ti kọjá oríta pé mo fi àwọn èèyàn lẹ́ẹ̀rí ọkàn wọn lọ́wọ́. Tó bá mọ̀ pé Ọlọ́run olòmí kú òun ìjọ ẹ̀. There are some things that just need to be clear. Lára àwọn tí wọ́n sọ wípé hello sir. Àgbọ́yé. Ṣé ń gbọ́ mi sir? À ń gbọ́ yín dáadáa. Lára àwọn tó sì sọ pé ọwọ́ wòlíì Alo wọn ò lo ìyàwó wọn ṣe. Tí ọ̀rọ̀ yìí bá wà nílẹ̀ di next year tí wọn ò dẹ̀ rí ìyàwó Olu Alo wọn ò ní lọ sí ìjọ yẹn mọ́ o. Ṣé ọ̀rọ̀ wòlíì lélẹ̀ àbí ọ̀rọ̀ ẹ̀ kàn ń sọ ní èrò tiyín? Èmi sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run ń gbé inú mi. Nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run tó ń gbé inú mi ni mo fi sọ.
now tó wọ́n ní lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ o ká sọ pé lẹ́lòmíì inú wọn tó ń sọ láàárín ẹ̀ bóyá mo rí ebi dànù lórí ẹnì kọ̀ọ̀kan bóyá ìyàwó ẹ̀ kú tó wá mú àwọn situation kan dání á ní wọ́n kúkú ti sọ ẹni tó lo ìyàwó ẹ̀ ta ni ò lè lò yóò fi pè tàbẹ́. So to just clear some things láti bí ìfẹ́ lèmi fi ń bá bàbá Olú Alo sọ̀rọ̀ nínú tíyàwó wọn ìbá wà lálàáfíà tí ò dẹ̀ jọ bẹ́ẹ̀ because arábìnrin yóò lè wà ní right state tí ìyá wọn ń kígbe tí gbogbo ayé ń kígbe kankan bí eléyìí kán má jáde sórí social media láyé tá a wà yìí. bó ṣe kankan lọ́ra fi fídíò ejó sí kankan lọ́ra akọrin kankan lọ́ra jó kan ṣó clip yẹn kó má ju ìṣẹ́jú kan lọ pé káwọn èèyàn fi mọ̀ pé àlàáfíà làwọn wà wọ́n ti ṣerú nǹkan bẹ́ẹ̀. náà tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ jáde tí àwọn sọ wípé kí wọ́n dákẹ́ ó dà pé ìdákẹ́ yẹn ó mú ewu dání ó dẹ̀ máa lẹ́yìn ìdákẹ́ tó máa lẹ́yìn ni àwọn ìdákẹ́ kan wà tó máa lẹ́yìn tẹ́yìn yẹn ò dẹ̀ ní dáa. so ìyàwó wọn ó gbọ́dọ̀ wá clear wípé ọkọ mi Olú Alo ọkọ tòótọ́ ni o ó nífẹ̀ẹ́ ọmọ rẹ o ó ń ṣètọ́jú ọmọ rẹ o torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn bàbá Olú Alo náà dẹ̀ gbọ́dọ̀ prove because nísìn àwọn obìnrin míì kan tó súnmọ́ wọn tí anything bá ṣe wọ́n sọ pé sẹ́ni tó lo ìyàwó ẹ̀ ó ti lò yẹn náà ni so àtúwàdé dangerous wípé kí bàbá Olú Alo gan fúnra ara wọn kan súnmọ́ obìnrin jù. And then the question is àti ìgbà tí wọ́n ti rí arábìnrin ṣé wọn obìnrin sùn ni. so gbogbo àwọn ìbéèrè náà làwọn èèyàn máa béèrè ó ṣe pàtàkì kí bàbá Olú Alo jáde báyìí. níbi tẹ́ ẹ dé yẹn tẹ́ ẹ ní bóyá àwọn obìnrin sùn Jésù Kristi ó lò 33 years lórí òkè èèpẹ̀ a sì rí nínú àkọọ́lẹ̀ pé Jésù pé bóyá wọ́n bọ́ ọmọbìnrin kan ṣeré gélé tàbí wọ́n. ẹjọ́ mi ò gbọ́ yín dáadáa sà. mo ní Jésù ó lò 33 years lókè èèpẹ̀ kí wọ́n tó kú láyé Jésù yìí sì rèé àti ìgbọ́rí wípé Jésù Kristi pé wọ́n sí obìnrin láṣọ wò pé bóyá wọ́n bá obìnrin ní yùnkẹ́yùnkẹ́ sà ṣé ń dáhùn sọ ni pé Prophet Olú Alo náà ò lè mára dúró ni. ok ẹ sọ pé bóyá bàbá Olú Alo náà pé àwọn náà lè dàbí Jésù Kristi tí wọn ò ní bóbìnrin sùn. mo béèrè ni. ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn bí wọ́n ti bímọ wọ́n ti mọ adùn ẹ̀ already so it is now well nígbà yẹn o but àwọn ìbéèrè tá ká ní pé wọn ò má rírì a lè sọ wípé wọ́n fi ara wọn gbogbo ara wọn pé àwọn ò ní kankan ṣe pẹ̀lú obìnrin gẹ́gẹ́ bíi Paul ìyẹn ọ̀tọ̀ but wọ́n ti bímọ rí so àfi tó bá yẹ pé bóyá wọ́n ti wá bá Ọlọ́run sọ̀rọ̀ pé mi ò fẹ́ ṣe mọ́ o má jẹ́ kí kinní ìṣiṣẹ́ mọ́ o àárín àwọn àtọ́lọ́run yẹn wà ṣùgbọ́n èmi ò wá mọ̀ yẹn ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí wọ́n gbọ́dọ̀ clear létí àwọn èèyàn. ó dà Prophet Temitope Solomon ẹ ṣe torí àsìkò ẹ jẹ́ n yọ̀ǹda yín ṣe rí oṣù tuntun la wà nínú ẹ̀ yìí ẹ lè fi ọ̀rọ̀ àmọ̀ràn síta tàbí ire fáwọn èèyàn lásìkò yìí kẹ́ ẹ sì dárúkọ yín kẹ́ ẹ pé nọ́mbà yín náà. Yes sir mo fẹ́ káwọn èèyàn lọ ka Jeremiah 14 verse 14 to 15 Jeremiah 14 verse 14 to 15 nítòótọ́ ìdájọ́ yóò sì máa bẹ̀rẹ̀ lórí àwọn wòlíì èké tí kò sì ní dáwọ́ dúró nítorí wípé Jésù fẹ́ ra ìjọ rẹ̀ padà ó fẹ́ gba àwọn ènìyàn rẹ̀ là ọ̀rọ̀ àmọ̀ràn mi ni wípé ṣé wòlíì ló fi Kristi hàn tí wọn náà ò dá Kristi náà mọ̀ gbà wo ló fẹ́ ṣe yẹn dà ṣé pásítọ̀ ẹ ló fi Kristi hàn tí wọn náà ò mọ̀ Kristi yẹn fúnra ara rẹ̀ kò lè pé ẹ ayé tí ò lè pé ẹ ni ó ṣe pàtàkì nígbà tó ní wòlíì tó ní olùkọ́ni tó ní ajínrere tó ní gbogbo wọn tó ní àpòstélì tí gbogbo wọn yí ẹ ká ó ṣe pàtàkì kó o mọ Ọlọ́run fúnra ara rẹ̀ ó ṣe pé kó o mọ Ọlọ́run wọn o mọ tí wọ́n ń torí balẹ̀ fún ohun tí mo fẹ́ kó o mọ̀ ni wípé
kó mọ̀ Kristi ni kó mọ̀. Ó ṣeé ṣe kó má jẹ́ pé Ọlọ́run gan ni kọ́ ni wọ́n gbé dání. So Kristi ni kó mọ̀ nítorí wípé Kristi ni ọ̀nà yìí. Ó nìkan ni ọ̀nà yìí. Òdì nínú àtà fi sọ pé kò sí orúkọ kan tá a fi fún ènìyàn láti ní ìgbàlà ju orúkọ Kristi lọ. Bó ṣe rí nìyẹn. Ó yóò tí fàyè fún Kristi. Má wo ariwo tó ń lọ wípé Christianity is a scam. Kìnnì kan is a scam. Gbogbo ẹ̀ báyìí is a scam. Ìgbàlà ọkàn ló ṣe pàtàkì. Ọlọ́run wà. Àwọn tó di Ọlọ́run mú nítòótọ́ sí wà. Tí wọ́n mú nǹkan kan mọ́. Tí wọ́n dúró lórí ikú àti àjíǹde Jésù Kristi. Tí wọ́n dúró lórí iṣẹ́ ìgbàlà Jésù Kristi. Tí Olúwa sì ń ró wọn ní agbára. Tó sì ń gba agbára. Tó sì ń ṣiṣẹ́ agbára láti pàṣẹ wọn gẹ́gẹ́ bíi ti ìgbàanì. Torí Bíbélì wípé ọ̀kan náà lánàá, ọ̀kan náà lónìí, ọ̀kan náà títí ayé. Ó ń kanlẹ̀kùn ọkàn rẹ báyìí gẹ́gẹ́ bí ìwé òfihàn Revelation 3:20. Ó ń kanlẹ̀kùn ọkàn rẹ. Ó bá ṣílẹ̀kùn ọkàn rẹ fún lónìí kí wọ́n sì rí wípé rere ni Olúwa. Orúkọ mi ò yí padà. Prophet Temitope Solomon 08116038917 08516038917. Olúwa kó bùkún fún yín ní oṣù yìí. Olúwa kó yà yín lẹ́nu ní oṣù yìí. Ibi kúrò níwájú yín. Ibi kúrò ní ọ̀nà yín. Bẹ́ẹ̀ lórí lórúkọ Olúwa. Àmín. Tọ́ ẹ ṣé o Prophet Temitope Solomon. Ẹ pè nọ́mbà yín. 08116038917. Ẹ tún pè. 08116038917. Ọ̀dà ẹ ṣeun o. Ó dìgbà kan náà. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ lọ sí comment section yẹn. Ẹ jẹ́ àmọ́ èrò tiyín náà. Kẹ̀sì pín fáwọn ẹlòmíì. Ọ̀rọ̀ yìí èrò tiyín. Ẹ má bú yan o. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Ó dìgbà kan náà. Ẹ máa wò ó kẹ́ máa share lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. It's not on some properties, real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùntẹ̀jọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ it's not homes and properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o.